Iṣẹ́ tí mo mú wá sí orí ètò yìí ó dára púpọ̀ fún àwọn aláboyún, pàápàá jùlọ àwọn aláboyún tó ṣe yín pé wọn ò nígbàgbọ́ nínú nǹkan dúdú. Èyí tí mo mú wá yìí, iṣẹ́ hàntó òun níṣẹ́ yìí, nínú àlùkùránì la sì ti yọ jáde. Púpọ̀ èèyàn náà sábà máa ń lo gbólóhùn ọ̀hún wípé súnmọ́ sẹ̀bílà yàsára wò, súnmọ́ sẹ̀bílà yàsára wò. Kódà ẹni tí ò kéwú gan ó mọ gbólóhùn súnmọ́ sẹ̀bílà yàsára wò. Gbólóhùn súnmọ́ sẹ̀bílà yàsára wò yìí inú àlùkùránì ló wà. Nínú sórà tí gbólóhùn súnmọ́ sẹ̀bílà yàsára wò wà, òun la fi tò iṣẹ́ yìí tó di abíwẹ́rẹ́ fún àwọn aláboyún. Ẹ já wo sórà ọ̀hún nínú àlùkùránì. Àyà kan súnmọ́ sẹ̀bílà yàsára wò ni. Àyà kan súnmọ́ sẹ̀bílà yàsára wò. Ó wá ní iṣẹ́ kan nínú. Iṣẹ́ tó wà nínú òun rèé. Ó yá já wo nínú àlùkùránì kí a bẹ̀rẹ̀ iṣẹ́ yìí níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Òun ní sórà tí a fẹ́ hàn rèé. Sóràtu Abasa. A bá ti hàn àyà kan, a máa kọ súnmọ́ sẹ̀bílà yàsára wò. Àyà kan súnmọ́ sẹ̀bílà yàsára wò. Ó yá já wo bá ṣe fẹ́ hàn gbà. Àkọ́kọ́ náà tẹ́ bá bọ́ sórí pépà funfun náà, ẹ kọ́kọ́ hàn Bismillahi Rahman Rahim. Ẹ rí bí mo ṣe ń kọ gbà. Bismillahi Rahman Rahim. Lẹ́yìn náà ẹ ṣe àsàlátù Allahumma salli ala sayyidina Muhammadi wa sallim. Ẹ rí bí mo ṣe ń kọ gbà. Ìyẹn lẹ́kọ̀ọ́kọ́ kọ sórí pépà náà. Lẹ́yìn náà ẹ wá bẹ̀rẹ̀ sura náà nísìn. Tẹ́ bá ti kọ Abasa, Abasa, watawalla, watawalla. Ẹ wá hàn súnmọ́ sẹ̀bílà yàsára. Súnmọ́ sẹ̀bílà, sẹ̀bílà yàsára, yàsára. Lẹ́yìn náà ẹ hàn àyà tó tún tẹ̀lé. Anja ahul a'ama, anja ahul a'ama. Ẹ tún hàn súnmọ́ sẹ̀bílà yàsára. Àyà kan súnmọ́ sẹ̀bílà yàsára. Àyà kan súnmọ́ sẹ̀bílà yàsára. Wama yudirika, wama yudirika la'allahu yazakka. Ẹ tún hàn súnmọ́ sẹ̀bílà yàsára. Ọyẹ yín báyìí súnmọ́ sẹ̀bílà yàsára. Àsọtẹ́lẹ̀ yín pé súnmọ́ sẹ̀bílà yàsára yìí nínú sóràtù yìí gan-an ló wà. Àyè tó wà ní òun la fi nǹkan sí súnmọ́ sẹ̀bílà yàsára. Ibi tí àyà náà gangan wà nínú Kùránì nínú súnmọ́ sẹ̀bílà yàsára. Ibi tó wà gangan nù. Tá a bá wá débẹ̀ nínú hàntó yìí, a wá fẹ́ mímù tó wà níbi súnmọ́ náà. Ó yá wò bí a ṣe máa ń ṣe gbà. Àti débẹ̀ báyìí. Ó yá súnmọ́ náà a fẹ́ mímù náà. Mímù náà là ń fẹ́ yìí. Mímù náà ni ẹ rí bí a ṣe ń fẹ́ gbà. Ẹ fẹ́ mímù náà. Mímù tó wà níbi súnmọ́ náà. Ẹ ní tí o, ẹ fi àníyàn sí kó tó di pé ẹ tì. Ẹ rí mo ti fẹ́ àmọ́ mi ò tí ni. Ẹ rí àníyàn ló fẹ́ wà ń bẹ̀. Súnmọ́ sẹ̀bílà tí mọ́ wà nínú táhàn bọ̀, òun láwà fi sínú rẹ̀. Ẹ wo súnmọ́ sẹ̀bílà yàsára. Òun ni a fi sínú rẹ̀. Tá bá fi sínú rẹ̀ tán nísìn, a wà tì mímù náà. Ẹ rí bí mo ti tì nísìn. Lẹ́yìn tẹ́ tí wá tì tán, ẹ tún bẹ̀rẹ̀ sura tó kù. Ẹ bẹ̀rẹ̀ èyí tó kù nísìn. Ẹ bẹ̀rẹ̀ sí ní hàn lọ. Ẹ rí súnmọ́ sẹ̀bílà yàsára. Ìsìn a wà hàn bẹ́ẹ̀ títí a fi parí sura náà nísìn. Súnmọ́ sẹ̀bílà. Súnmọ́ àmọ́tàhù. Òun ló tẹ̀lé rẹ̀. Súnmọ́ àmọ́tàhù fa akbaro. Fa akbaro. Ẹ rí tẹ́ bá hàn òun náà tán. Ẹ tó fi súnmọ́ sẹ̀bílà yàsára tẹ̀lé rẹ̀. Gẹ́gẹ́ bá ti ń bá a bọ̀ látòkè lọ́hùn.
summa sabila yassarahu. Lẹ́yìn náà àyà tó tún tẹ̀lé rẹ̀ òun ló kàn báyìí summa idha sha'a ansharahu òun ló kàn. Mo kí gbogbo ẹ̀yin àfáà tẹ́ wà létí ìgbọ́ o. Àṣírí ń bẹ nínú Al-Qur'ani. Abíwẹ́rẹ́ leléyìí summa idha sha'a ansharahu tó wà hàn summa sabila yassarahu sẹ́yìn rẹ̀. Ẹ̀rí bẹ́ẹ̀ la fẹ́ wá hàn títí tá fi dé ìparí súrà náà lọ́hùn. Oyè yín báyìí náà kàlínú kàlá lámà yaqdi má amara. Ẹ̀rí summa sabila yassarahu yóò tún tẹ̀lé rẹ̀. Ẹ̀sanwó hàn tó gidi fáwọn àfáà tí wọ́n bá fẹ́ bá yín ṣe o. Ẹ̀sanwó hàn tó gidi fún iṣẹ́ hàn tó rọrùn. Ọlọ́run ló kàn fi rọ àwa lọ́rùn. Àwa hàn yáàtì. Mo kí gbogbo ẹ̀yin àfáà mi tí ẹ dá mi mọ̀ bí ẹni mowó. Tó bá jẹ́ ti hàn tó àwa hàn yáàtì lọ́dọ̀ tiwa. Kódà tí wọ́n bá gbé báìbù kalẹ̀ àwa ó hàn fún wọn. Tí wọ́n bá gbé èdè Ṣáínà kalẹ̀ ẹ mọ̀ pé bọ́n ṣe mọ́ kọ nǹkan tí wọ́n gbà ó lágbára. Tí wọ́n bá gbé kalẹ̀ àwa ó bá wa hàn gbogbo ẹni kò síbi tá a lè hàn tó sí. A ti hàn tí sórí èèyàn rí tolúwa ó fa orí rẹ̀ ó dán orí rẹ̀ dáadáa a sì hàn tó sérí ẹ̀ fún iṣẹ́ kan nìyẹn lọ́tọ̀. Kò sí ohun tá a lè hàn tó sórí rẹ̀ Ọlọ́run ló fi rọ̀ wá lọ́rùn. Ní báyìí iṣẹ́ ti wá délẹ̀. Orí ìwé méjì òun níṣẹ́ yìí gbà. Ìwé àkọ́kọ́ rèé ibi tá a parí rẹ̀ sí rèé. Oyè yín báyìí báwo wá ní lílò rẹ̀ bó ṣe wà yìí orí wàhálà ló yẹ ká ṣe é sí. Ṣùgbọ́n ìdí tá a fi ṣe sórí wàhálà òun ni pé ẹni tó bẹṣẹ́ yìí ìlú òkèrè ló wà. Àwọn ẹni tán bá sì wà nílùú òkèrè tán bá bẹṣẹ́ hàn tó orí ìwé tá a máa ń ṣe sí rèé. Ìwé eléyìí yàtọ̀ sí tákàdá ṣé papiram lẹ̀ mọ́ ń pè eléyìí yàtọ̀ sí tó bá lọ ṣe sórí papiram hàn tó rẹ̀ ò ní pé. Ìwé eléyìí ẹ̀rí pé ń dán. Èyí tí bá ń dán náà òun la máa ń ṣe sérí rẹ̀. Tó bá ti wá dọ̀dọ̀ ẹni yẹn lọ́hùn-ún yóò tẹ ìwé yìí sínú omi. Tó bá ti tẹ̀ sínú omi gbogbo hàntú tó wà lórí rẹ̀ yóò fọ̀ sínú omi yẹn ẹnìyẹn yóò wá lòṣẹ́ yìí. Ó sàn ju pé ká ṣe sórí wàhálà lọ. Tá a bá tiẹ̀ ṣe sórí wàhálà ṣé wọ́n fẹ́ gbé wàhálà wọnú bàálù ni wọn ò lè gbé wàhálà wọnú bàálù. Ìdí rèé tó fi já sí pé orí ìwé la máa ń ṣe sí rèé. A wá gbé sínú envelope. Tá a bá ti gbé sínú envelope ó bá ti dọ́dọ̀ olúwa rẹ̀ lọ́hùn yóò fọ̀ mu fúnra rẹ̀. Bó ṣe wá wà yìí abíwẹ́rẹ́ la pè é lóòótọ́. Tó bá ti dọ́dọ̀ ẹni tó ní iṣẹ́ yìí lọ́hùn tó bá ti bu omi sínú abọ́ tó fẹ̀ kan yóò jẹ́ kí omi yìí kó pọ̀ dáadáa. Tó bá ti bu omi yìí sínú rẹ̀ yóò wá gbé ìwé yìí yóò tẹ̀ sínú omi yìí. Tó bá ti tẹ̀ sí òun náà yóò rí pé hàntú tó wà lórí rẹ̀ yìí yóò bó sínú omi yẹn lẹ́ẹ̀kan náà ni yóò tún tẹ̀ ìkejì náà sí ìyẹn náà pàápàá yóò bó sínú omi yẹn lẹ́ẹ̀kan náà. Tó bá ti wá bó sínú omi yẹn kó wá rọ omi yẹn sínú kẹ́ẹ̀gì kan ìyẹn bidon ṣé bidon la máa ń pè lédè Faransé kó rọ sínú rẹ̀ kó mọ wá mu omi yìí díẹ̀ iṣẹ́ dénú. Ó dá mi lójú pé ẹnìkan ò kí ń gbẹ̀bí ewúrẹ́ ẹnìkan ò kí ń gbẹ̀bí àgùntàn. Ọjọ́ ìkúnlẹ̀ nìkọ̀ọ̀kan yóò ní ìṣòro ẹ bá ń ṣàmì àdúrà. Iṣẹ́ yìí dára torí ó gbọ́dọ̀ mọ́ fi ṣomi mu ní gbogbo ìgbà ni. Bí bá ń jẹun bó bá jẹun tán èyí tí ó fi mu mi àbí tí ó fi mu ẹlẹ́rìn dòdò yẹn hàntú yìí ló yẹ kó máa mu. Gbogbo ìgbà tó ń gbẹ bá ń gbẹ hàntú yìí ló yẹ kó máa mu. Ìdí rèé tó fi já sí pé tó bá lo hàntú eléyìí tán tágbára bá wà fún kó tó bẹ àwọn àfáà lómìn kí wọ́n tún ṣe òmíì fún. Ẹ sanwó hàntú yìí fáwọn ẹni tán fẹ́ ṣiṣẹ́ o. Ẹ mọ̀ pé orúkọ Ọlọ́run ni iṣẹ́ hàntú ò rọrùn rárá. Ẹ sanwó gidi fún wọn. Tó o bá lò tán tó bẹ̀ wọ́n kí wọ́n tún ṣe fún ẹ kó mọ mú bẹ́ẹ̀ títí fi dọjọ́ ìkúnlẹ̀ rẹ̀. Ó dá mi lójú pé wẹ́rẹ́ báyìí náà òun ló gbọ́ ní ọjọ́ ìkúnlẹ̀ rẹ̀. Ẹ wò ó fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ bá mi sọ̀rọ̀ lórí nọ́mbà mi èyí tẹ́ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English ẹ tẹ +229 97 74 76 51 kẹ́ẹ̀sì darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí kò ní jẹ́ kẹ́ ẹ mọ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò ẹ ṣeun púpọ̀.